a máa kú ìsinmi òpin ọ̀sẹ̀ yóò tù wá lára o àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe sátidé àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀ ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹwàá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ àwọn ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nijiria Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Jímọ̀ ní bàbá òun ti sọ̀rọ̀ jáde wípé dídá ìkóni síónì orílẹ̀-èdè Nijiria padà bọ̀ ó fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ ìgbàgbọ́ eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa àti wípé àjùmọ̀ṣe kìí ṣe ẹrù ènìyàn kan. Ó ní orílẹ̀-èdè Nijiria kò sẹ́ni tí ò mọ ipò tó wà lọ́wọ́ báyìí. Ó ní kódà tó fi mọ́ àlejò tí ò gbélẹ̀ rírí ní gẹ́rẹ́ tó bá wọ ilẹ̀ Nàìjíríà ni ó ti mọ ibi tí a kù sí. Ó ní ṣùgbọ́n ètò ìṣèjọba àwọn kò ní tẹ̀tì, bẹ́ẹ̀ sì ni kò ní kùnà láti mú àlá ìṣerere orílẹ̀-èdè yìí padà bọ̀ sí ipò. Ó wá rọ gbogbo àwọn ènìyàn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè mú yẹ̀sì. Ọ̀rọ̀ yìí jẹyọ nínú ọ̀rọ̀ kan eléyìí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tó gbé ìròyìn ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn èyí tí Tinubu sọ. Ọ̀gbẹ́ni Àjúrì Ngelale èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá wípé wọ̀nyí ni ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ lásìkò tó gba àlejò àwọn igun mùsùlùmí kan. Àwọn igun mùsùlùmí ọ̀hún tó wá wò látàpá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí Alhaji Rozak Ọládèjì tó léwájú àwọn ikọ̀ náà. Nínú àwọn ikọ̀ ọ̀hún tí Alhaji Rozak Ọládèjì tó léwájú fún níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbà wọ́n ní ọ̀rọ̀ ìyànjú, bẹ́ẹ̀ sì ni ló tún rọ̀ wọ́n láti kún fún àdúrà nítorí wípé ohun gbogbo ló nílò àdúrà. Àdúrà sì ni ọ̀pá mùsùlùmí bó ti jẹ́ idà fún àwọn kìrìsìtẹ́nì. Ó ní ní báyìí òun ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àti ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé láìpẹ́ láìjìnà orílẹ̀-èdè Nàìjíríà yóò borí ìṣòro pàápàá jù lábala ètò ọrọ̀ ajé àti ètò àbólẹ̀ yìí èyí tó dàyàdélẹ̀ bí agolo mílíìkì, wípé ohun gbogbo ni yóò padà bọ̀ sípò gẹ́gẹ́ bí Bọ́lá Tinubu tó ti sọ lásìkò tó ń gba àwọn àlejò igun mùsùlùmí ọ̀hún ní ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá lánàá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní káre báyìí oúnjẹ ìwúrí ni o. Ẹgbẹ́ àwọn dókítà oníṣègùn òyìnbó tó ń gbé agbègbè àyíká ilé ìwòsàn àti àjọ ASUU báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n ti ń yọ̀ pẹ̀lú ìrètí àti ìròyìn èyí tó dùn mọ́ wọn nínú kan tí wọ́n gbà látọwọ́ àjọ èyí tó ń ṣe kò kárí sísanwó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí wọ́n ní láìpẹ́ láìjìnà yìí wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa gba owó pàápàá jù ẹ̀kún owó orí oṣù àwọn òṣìṣẹ́ minimum wage, èyí tí ìjọba àpapọ̀ lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tó kéde rẹ̀ ẹgbẹ̀rún márùndínlógójì eléyìí tí wọn yóò máa san fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti sọ èyí tó fà á kí ìdùnnú kó ṣubú lu ayọ̀. Àjọ ASUU àti ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó èyí tó ń gbé àyíká ilé ìwòsàn ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jáde wípé ní kò pẹ́ yìí gbogbo àwọn òṣìṣẹ́ ọba lẹ́ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ kankan tó fi mọ́ àwọn abalabala nígunnígun ní ẹ̀ka òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti àwọn tí wọ́n jẹ́ àwọn agbaṣẹ́ṣe lábẹ́ ìjọba àpapọ̀. Ó ní gbogbo wọn pátá ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gba owó ọ̀hún ẹgbẹ̀rún márùndínlógójì náírà 35,000 naira minimum wage gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ bó ti kéde rẹ̀
nínú ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n gbé jáde nínú oṣù eléyìí tí a wà yìí. Ní báyìí àjọ ASUU inú wọn ti bẹ̀rẹ̀ sí ní dùn, kálukú wọn ni wọ́n ti lọ ná bọ̀kọ́tọ̀, ni wọ́n ti ná ìgbín, ẹja ọsàn, ẹ̀gúsí tó ń ti ẹ̀fọ́ sílẹ̀ wípé owó tùlùtùlù tí ń dẹ́rù bóṣì yóò tó ya wọ inú àpò òṣùwọ̀n owó oṣù wọn láìpẹ́ yìí. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó rí sí ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín NNPCL, àwọn ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ lánàá ti ṣọjọ́ Jímọ̀ wípé lótìtọ́ àti lódodo òun ni apá kan igun níléeṣẹ́ ìfọ epo ti ìjọba àpapọ̀ èyí tó wà nílùú Warri òun ló mú iná sẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní sọ́dúnrìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lórí ìkànnì ayélujára eléyìí tí wọ́n ń lò X, eléyìí tí wọ́n ń pè ní abẹ́yẹfò Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí tí àjọ NNPCL ọ̀hún tí wọ́n fi ìròyìn náà léde. Wọ́n ní ṣùgbọ́n abala igun iléeṣẹ́ ìfọ epo ọ̀hún tó wà ní Warri èyí tó jóná wọ́n ní kò lè ṣe àkóbá kankan, bẹ́ẹ̀ sì ni kò lè ṣe ìdínà fún ìtẹ̀síwájú àtúnṣe èyí tó ń lọ lọ́wọ́ ní iléeṣẹ́ ìfọ epo ọ̀hún. Wọ́n ní lótìtọ́ àti lódodo ní kinní ọ̀hún náà ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ panápaná gbogbo wọn pátá ni wọ́n járágìrì ni wọ́n tá mọ́ra láti tètè pa iná ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni kò jó kọjá ààlà, kò jó kọjá ohun tó lè ba ọkàn orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ tàbí tó lè kó ìjọba àpapọ̀ sí gbèsè rárá Wọ́n ní bó ti mú iná sẹ́nu ni àwọn òṣìṣẹ́ panápaná ni wọ́n já iná ọ̀hún gbà kúrò lẹ́nu rẹ̀ tí wọ́n sì pa iná náà tó kú fínfín Wọ́n ní bá a ti ń sọ ìròyìn yìí, ìtẹ̀síwájú àtúnṣe ó ń lọ lọ́wọ́ ní ẹ̀ka iléeṣẹ́ ìfọ epo ọ̀hún èyí tó wà ní Warri àti àtúnṣe eléyìí tí ìjọba àpapọ̀ tó kéde rẹ̀. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí gbogbo iṣẹ́ tó ń lọ níléeṣẹ́ ìfọ epo ọ̀hún, àjọ NNPCL sọ wípé àwọn yóò kéde rẹ̀ sí etí ìgbọ́ àwọn ọmọ Nàìjíríà tí iṣẹ́ yóò sì bẹ̀rẹ̀ nítorí wàrà ṣèṣà ní pápá àpá kámánkóbò bí ọwọ́ òsì gbọdọ̀ pẹ́ ní sáà kéèké gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lánàá. Ọ̀gbẹ́ni kan rèé eléyìí tí wọ́n ti kéde wíwá rẹ̀ báyìí látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo látàrí iṣẹ́ ibi ìwà ìbàjẹ́ èyí tó wù kó tó di kóná pápá bora ọ̀gbẹ́ni ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Ọláònípẹ̀kun ìmà ni wọ́n fi ẹ̀sùn kàn látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wípé wọ́n ń wá lọ́wọ́ báyìí wípé ó ṣá ìyàwó rẹ̀ ó ṣá ládàá látàrí ẹ̀sùn kan èyí tí ìyàwó rẹ̀ fi kàn wípé ó ń bá ọmọ òun tí òun gbé wá láti ìta láti wá fi arákùnrin ọ̀hún tí í ṣe ọmọbìnrin ọmọ ọdún 14 ó ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ èyí tó fà á kí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún sí etí ìgbọ́ àwọn ọlọ́pàá ní gẹ́rẹ́ eléyìí tí wọ́n ní ó ń bá ọmọ ìyàwó rẹ̀ sùn tí í ṣe ọmọ ọdún 14 obìnrin. Wọ́n ní lákọ̀ọ́kọ́ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Ọláònípẹ̀kun ó kọ́kọ́ tọrọ àforíjì léléyìí tó kọ́kọ́ fi ìwà ọmọlúwàbí wọn láì mọ̀ wípé ó fi tọ́ funfun sí ẹnu ó fi ẹ̀jẹ̀ sínú Wọ́n ní kò pẹ́ sí ìgbà náà ló jáde nígbà tí ó ìfiwọlé padà. Wọ́n ní àdá ló fàyọ tó bẹ̀rẹ̀ sí ní ṣá ìyàwó ilé rẹ̀ èyí tó fà á kí arábìnrin ọ̀hún kó balẹ̀ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ wá ọmọdébìnrin 14 ọ̀hún tí ó jẹ́ ọmọ ìyàwó Kẹ́hìndé èyí tó ń gbé wá láti wá fẹ́ Kẹ́hìndé Ọláònípẹ̀kun tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu ṣe lálàyé ó ló ti pẹ́ tí ọ̀gbẹ́ni Kẹ́hìndé yìí tó ti ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú òun ṣùgbọ́n tó ń dúnkokò mọ́ òun wípé bí òun bá lè wí síta òun yóò pa òun ni. Arábìnrin ọmọ léńjeléńje obìnrin ọ̀hún ní ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún tí iná tó jó kọjá góńgó orúnkún báyìí tóun ò lè mú mọ́ra lòun fi tó ìyá òun létí pé ẹni tí òun rí gẹ́gẹ́ bí bàbá òun ó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú òun tó sì ti pẹ́ tí wọ́n ti ń ṣe èyí tó fà á kí ìyàwó Kẹ́hìndé kó pè sí àkíyèsí ṣùgbọ́n tí Kẹ́hìndé tó gba ọ̀nà míì láti yọ sí ìyàwó rẹ̀ nípa ṣíṣá ní àdá èyí tó fà á tó ṣá ọmọbìnrin ọ̀hún jákujàku tí ọmọbìnrin náà fi balẹ̀ sílé ìwòsàn fún ìtọ́jú báyìí. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ náà tí arákùnrin ọ̀hún tó sì ti lọ pápá bora wọ́n ní ẹgbẹ̀rún sàmúù ni kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ torí pé àwọn ọlọ́pàá
wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe wíwá rẹ̀ báyìí. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá ti rí ọ̀gbẹ́ni Ọláònípẹ̀kun, àwọn yóò fà wá síwájú òfin kí òfin kó lè ṣèdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò arákùnrin nì Bọ́láńlé Nínálowó, òun ló ti sọ wípé ikú kọ́ ò lókàn lẹ́yìn tí ènìyàn bá ṣubú. Ó ní bí èèyàn bá ṣubú, ìgbìyànjú àti dìde kó lè jẹ́ ènìyàn padà ni kó máa wá o, nítorí wípé ohun gbogbo ló ti wà nínú àkọọ́lẹ̀ sí ìbámu ìlànà àti ìgbàgbọ́ Ọlọ́run sórí àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Nínálowó tó sọ̀rọ̀ náà wípé báyìí o, òun ti rí olólùfẹ́ tuntun tó jẹ́ wípé ó ti gba gbogbo àyè tí ń bẹ nínú ọkàn òun, ṣùgbọ́n òun kò tí ì mọ̀nà tóun yóò gbégbà láti bá olólùfẹ́ tuntun obìnrin ọ̀hún sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí tí Bọ́láńlé Nínálowó tó sọ lẹ́yìn tó lé díẹ̀ nínú oṣù kan èyí tó kéde wípé ìgbéyàwó tó ń bẹ láàrin òun pẹ̀lú ìyàwó òun Bùnmi, àwọn ti fi àdá wọ́n ti fi gé okùn ìfẹ́ ọ̀hún, oníkálukú sì ti pín gàrí rẹ̀ kí wọ́n lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Lánàá òde yìí ni Bọ́láńlé Nínálowó ló fi ọ̀rọ̀ ọ̀hún sórí ìkànnì Instagram rẹ̀ wípé òun béèrè ìlànà ìtọ́sọ́nà tó ń ti àmọ̀ràn lọ́wọ́ àwọn olólùfẹ́ òun kí wọ́n tọ́ òun sọ́nà ọ̀nà tóun yóò gbà láti bá olólùfẹ́ tuntun tóun ṣẹ̀rí yìí láti bá a sọ̀rọ̀, nítorí pé ìfẹ́ rẹ̀ ó ti ra gbogbo ọkàn òun pa o. Gẹ́gẹ́ bí Bọ́láńlé Nínálowó ti sọ o, ó ní ìtẹ̀síwájú òun lọ̀pá ìṣẹ́gun, bí obìnrin bá kọni obìnrin náà là á fẹ́. Ó ní ní báyìí òun ti rí obìnrin, ṣùgbọ́n ọ̀nà tóun yóò gbà láti bá a sọ̀rọ̀ wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni o, òun ló kù tóun sì ń wá ọ̀ràmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ òun. Nínú ìròyìn eré ìdárayá o, ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní orílẹ̀-èdè Italy báyìí ìmà ló ti sọ̀rọ̀ jáde o wípé àwọn ti ń wá ẹlòmíì èyí tí ó máa di igun ààyè èyí tí Victor Osimhen tí ṣọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tí ń gbábọ́ọ̀lù jẹun fún ikọ̀ Napoli mú, tí ó máa dì í mú ní gẹ́rẹ́ tí Victor Osimhen tó bá ti kúrò nínú ikọ̀ mú o. Gẹ́gẹ́ bí ààrẹ Napoli bó ṣe sọ ọ̀rọ̀ ọ̀hún jáde, ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli náà ní ó kò ní jẹ́ ti bá tọmọ o kó má lálàá ti wí pé bó pẹ́ bóyá àlejò yóò padà lọ sí ilé rẹ̀ ni. Ó ní láìpẹ́ yìí láì jìnnà ó ṣeé ṣe kí Victor Osimhen kó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli, pẹ̀lú bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè England, eyín Arsenal, Chelsea àti ikọ̀ Liverpool bí wọ́n ṣe ti bẹ̀rẹ̀ sí nawọ́ ìfẹ́ sókè láti gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún. Ó ní ní gẹ́rẹ́ tó bá ti lọ, àwọn yóò wá agbábọ́ọ̀lù mìíràn tó kójú òṣùwọ̀n tí ó máa ṣe dáadáa níbi tí Victor Osimhen tó ti kúrò. Bákan náà, ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àwọn náà ti sọ jáde wípé àwọn yóò sa gbogbo ipá àti agbára wọn láti lè rí dájú wípé àwọn gbé ọmọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń gbábọ́ọ̀lù jẹun ní ikọ̀ Napoli yìí, eyín Victor Osimhen máa bọ̀ nínú ikọ̀ Liverpool báyìí, nítorí wípé láìpẹ́ láì jìnnà ó ṣeé ṣe kí ọmọ orílẹ̀-èdè Íjíbítì yìí Mohammed Salah tí gbogbo èèyàn mọ̀ sí Mo Salah kó kúrò nínú ikọ̀ Liverpool ní orílẹ̀-èdè England kó darapọ̀ mọ́ àwọn líìgì àgbábuta ní orílẹ̀-èdè Saudi Arabia. Wọ́n ní gẹ́gẹ́ tó bá ti lọ, àwọn ò fẹ́ kí àyè ọ̀hún kó ṣòfò, àwọn gbọ́dọ̀ wá ọmọ agbábọ́ọ̀lù tó jáfáfá o láti fi síbẹ̀. Ìdí rèé tí ikọ̀ Liverpool náà tí wọ́n ṣe fi ìfẹ́ hàn dáadáa sí Victor Osimhen láti wá dípò Mo Salah ní gẹ́rẹ́ tó bá ti lọ. Bákan nínú ìròyìn eré ìdárayá tó ń tẹ̀síwájú, ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àwọn náà ni wọ́n ti ń fi ọwọ́ ìfẹ́ hàn báyìí o. Ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tó wà ní orílẹ̀-èdè Spain ni wọ́n ti ní àwọn ní ìfẹ́ láti gbé ọmọ agbábọ́ọ̀lù Argentina yìí tó tún gbábọ́ọ̀lù jẹun fún ikọ̀ Manchester City lọ́wọ́ iwájú ẹ̀yìn Juliana Alvarez. Wọ́n ní Alvarez yìí jọ ọmọ agbábọ́ọ̀lù tó jáfáfá tó sì ń ṣe dáadáa lórí ọ̀dọ̀. Wọ́n ní láìpẹ́ láì jìnnà bí àwọn bá ti parí ọ̀rọ̀ àdéhùn tí ń bẹ láàrin àwọn pẹ̀lú ikọ̀ Real Madrid báyìí, wọ́n ní ó ṣeé ṣe o kí Real Madrid kí wọ́n gbé ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún kúrò nínú ikọ̀ Manchester City kó
kó máa bọ̀ láti wá máa ṣe dáadáa lábẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn Carlo Ancelotti kí Madrid kí wọ́n lè máa ta bíọ́bíọ́ lórí pápá sí i. Lákòótán nínú ìròyìn eré ìdárayá o, ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ní orílẹ̀-èdè Ingilandi lọ́hùn-ún ni wọ́n ti ní láìpẹ́ láì jìnnà ní ìgbà tí sáà yìí yóò bá fi parí o, àwọn yóò máa jẹ́ kí ọmọ orílẹ̀-èdè Brazil yìí tí ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Chelsea ní orílẹ̀-èdè Ingilandi ehun Thiago Silva ti ṣẹni ọdún mọ́kàndínlógójì kó kúrò nínú ikọ̀ náà kó gba oko bòmíì lọ ní ìparí sáà eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí o. Ikọ̀ Chelsea tí wọ́n fi ìròyìn ọ̀hún léde wípé ohun gbogbo ló ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ló ní òpin. Wọ́n ní àdéhùn tí ń bẹ láàrin ikọ̀ Chelsea àti Thiago Silva yìí yóò tẹnu gbèpo ní ìgbà tí sáà yóò bá fi parí. Àwọn ò sì ṣetán láti bá jókòó dúnàádúrà kó buwọ́lu ìwé àdéhùn èmi ìmọ̀ bí kò ṣe pé ní gẹ́rẹ́ tí sáà yìí bá ti parí kí Thiago Silva kó di gbádàgbọ́n rẹ̀ kó kúrò nínú ikọ̀ ọ̀hún kó máa lọ láyọ̀ àti àlàáfíà wípé Ebeneseri orin àkọrẹlé làwọn yóò kọ fún un ní ìparí sáà yìí gẹ́gẹ́ bí Chelsea bí wọ́n ṣe fi ìròyìn ọ̀hún léde o. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí, bọ́kọ̀ bá rò fún kó rọ̀ ta yóò fi àbọ̀ fún ilé-ìbùdó ni títí dìgbà ní ìjẹ́fún aláǹfààní tí ọ̀tún rè mí. Mo gbà á ládùúrà wípé ire ayọ̀ ire ìdùnnú kò ní wọ́n nínú ilé wa o. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.